ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 níbi tá a ti ń mú ìròyìn wá lájà ọbalẹ̀ pẹ̀lú bí nǹkan bẹ́ẹ̀ ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé. Mo kí gbogbo wa pé a kú pọ̀pọ̀ sísìn ọdún kérésìmesì Elédùmarè yóò jẹ́ kójú wa kó tún ṣe bẹ́ẹ̀ kó tún lọ́dún pẹ́ bẹ́ẹ̀ ọdún 2025 tó ń bọ̀ lọ́nà yìí Èdùmarè yóò jẹ́ kó bá wa láàyè àti láàyè tó wù wá pẹ̀lú àlàáfíà ara. Orúkọ oníròyìn kò yípadà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹ jẹ́ á wo kókó tí ń bẹ nínú ìròyìn náà ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ẹ ṣe sùúrù fún mi kẹ́ ẹ sì ní ìfaradà pẹ̀lú mi ẹ̀rín bọ̀ wá pẹ̀kẹ́ gbogbo yín nígbẹ̀yìn ọ̀rọ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tó kí àwọn ọmọlẹ́yìn Kristi kú pọ̀pọ̀ sísìn ọdún kérésìmesì. Ọmọlúàbí èèyàn dáadáa sì ni Wike jẹ́ tó ń ti bó ṣe ṣe bẹ́ẹ̀ tó ń wọlé ní Àbújá yìí iṣẹ́ rere ló ń ṣe. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu olólu Nyesom Wike lọ́gọ̀ ẹnu bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí Tinubu ṣèrìn àjò pẹ̀lú ọkọ̀ orí ilẹ̀ láti Àbújá wá sí ìpínlẹ̀ Èkó kó ṣàyẹ̀wò sọ́jà kó tún ṣe bẹ́ẹ̀ rin àwọn àdúgbò ká yóò lè mọrú ìyà táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń jẹ lọ́wọ́ báyìí. Ẹgbẹ́ òṣèlú PDP òun ló fohùn léde. Ó yá ká kúrò lágbọn ọ̀rọ̀ òṣèlú báyìí. Ikọ̀ àwọn agbésùmọ̀mí tí ìgbàgbọ́ wà wípé wọ́n jẹ́ Lakurawa náà ti ṣekú pa ọlọ́pàá 3 ní ìpínlẹ̀ Niger. Bákan náà ni kò dín ní ènìyàn 7 tí àwọn ọmọlẹ́yìn Bello Turji tán ti jí gbé wọnú igbó báyìí ní ìpínlẹ̀ Sokoto. Orí kó dírẹ́bà kan yọ lọ́wọ́ ikú òjijì ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn tí ọkọ̀ rẹ̀ tó takú sí ojú irin rélùwé ní ìpínlẹ̀ ọ̀hún. Lẹ́yìn táwọn ajínigbé gba owó ìtúsílẹ̀ tán lọ́wọ́ àwọn òbí ọmọ ọdún 10 kan ní ṣe náà tún ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ náà ní ìpínlẹ̀ Plateau. Ní ìpínlẹ̀ Èkó náà báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti kéde pé àwọn rí ọmọ ọdún 2 kan tí wọ́n pa tì sórí àkìtàn tí wọ́n sì ti ń béèrè fún àtìlẹ́yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àwárí àwọn mọ̀lẹ́bí ọmọ ọ̀hún. Wọ́n ní bẹ́rù bá ti pẹ́ ńlé báyìí a máa ṣépè alájọbí ni. Àwọn Fúlàní darandaran kan náà jà sí ilẹ̀ ní ìpínlẹ̀ Jigawa ní ọ̀rọ̀ bá ṣe bẹ́ẹ̀ tó di yanpanyanrin. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹ ṣe sùúrù fún mi kí ẹ sì ní ìfaradà pẹ̀lú ètò ìṣèjọba mi ẹ̀yin náà rí i pé ẹ̀rín bọ̀ wá pẹ̀kẹ́yìn nígbẹ̀yìn ọ̀rọ̀ báyìí dídùn sí ni ọsàn yóò padà so. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń kọ̀wé ìdùnnú pẹ̀lú àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún kérésìmesì àti ìmúrasílẹ̀ ọdún tuntun 2025 níṣe ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi ohun náà léde síta tó sọ di mímọ̀ wípé ó kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó wípé a kú pọ̀pọ̀ sísìn ọdún kérésìmesì yìí Elédùmarè yóò jẹ́ ká tún ṣe àmọ́dún sí i. Nígbà tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ di mímọ̀ wípé ó mọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gba nǹkan mọ́ra wọ́n sì kú àtẹ̀mọ́ra lórí àwọn ètò ìṣèjọba èyí tí òun là kalẹ̀ yìí. Ó ní gbogbo wa náà la mọ̀ pé títa ríro báyìí ó náà ní à ń kọlà ṣùgbọ́n tó bá ti di wípé ìlà náà jiná mọ́ni lẹ́rẹ̀kẹ́ níṣe ní máa ń doge táyé sì máa ń tún ní yẹ̀wò. Ó ní bẹ́ẹ̀ náà ni ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe rí nígbẹ̀yìn ọ̀rọ̀ lópin ìgbà tá a bá ti lè ní sùúrù àti ìfaradà pẹ̀lú òun. Ó ní mo mọ tí mò ń ṣe kì í ṣe wípé mo kàn déédéé gbé àwọn ìgbésẹ̀. Ó ní ṣùgbọ́n a nílò láti gbé àwọn ìgbésẹ̀ yìí kí ohun gbogbo kó lè padà rọrùn ní wẹ́kùwẹ́kù fún wa. Ààrẹ wa rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó sì tún ṣe wọ́n lákin lórí àtìlẹ́yìn tí wọ́n ti ń ṣe fún òun látẹ̀yìnwá àti sùúrù tán ti ní lórí ètò ìṣèjọba rẹ̀. Ó ní fún ìdí èyí ẹ tún jẹ́ ká tẹ̀síwájú nípa ṣíṣe sùúrù náà ẹ yóò rí wípé dídùn ọsàn yóò so tá a sì dẹ́rìn pẹ̀kẹ́yìn nígbẹ̀yìn ọ̀rọ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ bẹ́ẹ̀. Ọmọlúàbí èèyàn ni Nyesom Wike jẹ́ tó ti bó ṣe ń wó ilé ní Àbújá yìí iṣẹ́ rere ló sì ń ṣe. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló lu Wike lọ́gọ̀ ẹnu bẹ́ẹ̀.
gẹ́gẹ́ bí a ṣe ti mú ìròyìn náà wá nípa ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ ilẹ̀ Àbújá tí ń ṣe olúùlú ilẹ̀ yìí Nyesom Wike pẹ̀lú bí ó ti ṣe gùn lé gbígba ilẹ̀ lọ́wọ́ àwọn oní nǹkan àti wíwó ilé tó sì tún fún àwọn iléeṣẹ́ ńláńlá àti àwọn àgbà ọ̀jẹ̀ nínú ètò òṣèlú ní olúùlú ilẹ̀ yìí náà tí wọ́n fún wọn ní ilẹ̀ àti ilé ọ̀hún tí wọ́n wó níṣe ni wọ́n fi ọ̀rọ̀ wá Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́nu wò lásìkò tí wọ́n ní ìtàkùrọ̀sọ ìtọ́pẹ̀ ní media chat tó wáyé ní ọjọ́ Ajé Monday tá a lò sẹ́yìn yìí ní ìpínlẹ̀ Èkó. Ibẹ̀ ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti sọ̀rọ̀ sókè tó sì ti sọ di mímọ̀ wípé iṣẹ́ takuntakun òní Nyesom Wike ń ṣe òní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà a kì í tẹ̀lé òfin àti ìlànà tí orílẹ̀-èdè Nàìjíríà tó bá là kalẹ̀ òní kí ni Wike ń béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ àti àwọn tó nílé tó ju wípé kí wọ́n san owó ibi tí wọ́n wà ń lọ òní nígbà tí wọ́n bá sì wá ṣe é ṣẹ́ẹ̀sì rò pé kó fọwọ́ lẹ́rán kó mọ wò wọ́n ràn ni òní mo gbà fún ẹjọ́ mọ ṣiṣẹ́ rẹ lọ òní èsì èyí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi lé orí ọ̀rọ̀ náà wípé Nyesom Wike ó ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà wípé òun kò tiẹ̀ nígbàgbọ́ àbí ìrètí kankan láti lè sọ wípé òun fẹ́ mú àdínkù bá àwọn tí wọ́n ń bọ̀ ń ṣiṣẹ́ pọ̀ ó nítorí pé gbogbo wọn náà ṣe gudugudu méje àti yàyà mẹ́fà pàápàá jùlọ Nyesom Wike tó jẹ́ mínísítà fọ́rọ̀ olúùlú ilẹ̀ yìí l'Àbújá. Bẹ́ẹ̀ bá sì gbàgbé níṣe ni àwọn oríṣiríṣi awuyewuye ọ̀rọ̀ ló ti jáde lórí ọ̀rọ̀ Wike yìí tán sọ di mọ̀ pé ó ń gba ilé onílẹ̀ ó sì tún wó ilé àwọn onílé tápọ̀lọpọ̀ ti di aláìnílé lórí ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Èyí tí ìgbàgbọ́ wà wípé àwọn iléeṣẹ́ ńláńlá aládàáni kan ètò àti rí Sarafina àti Allied Construction Limited ó ní wọ́n gba àwọn ilẹ̀ náà àti dúkìá tán wó tán gbà á fún títí di àsìkò tá a fi ń kó ìròyìn yìí jọ. Ẹ jẹ́ kí Tinubu ṣèrìn àjò pẹ̀lú ọkọ̀ orí ilẹ̀ láì ṣe ti orí òfurufú tó gbéra láti olúùlú ilẹ̀ tí ń ṣe Àbújá wá sí ìpínlẹ̀ Èkó kó tún ṣe bẹ́ẹ̀ ṣàyẹ̀wò sí àwọn ọjà kó rin àdúgbò káàkiri yóò lè mọ irú ìyà táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n jẹ lọ́wọ́ báyìí. Ẹgbẹ́ òṣèlú PDP ló fi òun náà léde látẹnu ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú PDP jákèjádò ilẹ̀ yìí Débọ̀ Ológun Àgbà ó fi ohun náà léde síta lánàá òde yìí lẹ́yìn tí ó ń fèsì lórí ìtàkùrọ̀sọ àti ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé láàrin Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn oníròyìn tó pè ní media chat lọ́jọ́ Ajé Monday tá a lò sẹ́yìn yìí. Ibẹ̀ ni ẹgbẹ́ òṣèlú PDP náà ti wá bẹnu àtẹ́ lu gbogbo ọ̀rọ̀ èyí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ ní ọjọ́ yìí nínú ìgbà tí wọ́n máa fi ohun léde. Wọ́n sọ dímọ̀ wípé àwọn ṣẹ̀ṣẹ̀ rí dájúdájú gbangba wípé ẹgbẹ́ òṣèlú APC ni wọn kò bìkítà fún jíjẹ àti mímu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ohun ìmáyédẹrùn ọmọ orílẹ̀-èdè yìí kò jẹ ẹgbẹ́ òṣèlú APC lógún bíi ti ń wù kó mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tó sọ yìí nígbà tí Débọ̀ tí ó máa ṣe ìfọ́síwẹ́wẹ́ àwọn ọ̀rọ̀ àti kókó tó náà fàyọ nínú ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu. Ó sọ dímọ̀ wípé ààrẹ sọ ọ̀rọ̀ wípé ní ìmọ̀ọ́mọ̀ àti pé òun dìídì yọ owó ìrànwọ́ epo tá a mọ̀ sí subsidy kúrò lórí epo ni. Ó ní nígbà táàrẹ ṣe eléyìí ṣé kò yẹ kó mú ọ̀nà míì àbí ọ̀nà àbáyọ mìíràn tí yóò máa lò gẹ́gẹ́ bí àsìkò tí gbogbo ẹ̀ yóò fi padà rọrùn. Ó ní níṣe ni ààrẹ kàn gbé ìgbésẹ̀ láì ní àkókò àti láì ní àsìkò kan àti ọ̀nà àbáyọ míì èyí tó là kalẹ̀ nígbà tó kúrò lórí èyí tán. Ó ní owó tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń rí ó ní gbogbo owó tí wọ́n ń rí lórí owó ìrànwọ́ epo tí wọn ò ṣe mọ́ yìí ó ní níbo ni wọ́n kó owó náà sí kí ni wọ́n fi ń ṣe tó ń ti bí ebi tó ṣe pọ̀ lóde yìí. Ó ní ẹ̀rí wípé ìjọba tó wà níta yìí wọn ò bìkítà fún jíjẹ àti mímu àtìgbáyégbádùn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kàkà tí wọn yóò fi gba ẹ̀bi wọn ní ẹ̀bi wípé àwọn ti ṣe tí ò tọ́ àbí àwọn ti ṣìnà kí wọ́n sì gba ìmọ̀ràn ní ṣe náà tún lágídí wípé ní táwọn ń ṣe gan-an ó ní ó tọ́ tó sì jẹ́ ojú ọ̀nà. Ó ní gbogbo agídí yìí àti tinúmi ní ìṣe tẹ́gbẹ́ òṣèlú APC gùnlé látọwọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó náà ló ń fa àìsí oúnjẹ àìsí ètò ààbò àti iṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Kò ṣàì mẹ́nuba akitiyan àti wàhálà ètò bẹ́ sílẹ̀ láàrin àwọn ènìyàn ní ìpínlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀
ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Anambra àti olú ìlú ilẹ̀ tí ń ṣe Àbújá nínú ètò àwọn ènìyàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ohun tí wọ́n jẹ tí wọ́n wá káàkiri. Ó ní ibi tí ó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ti mọ̀ wípé ìṣèjọba òun ó ti láàyàn tó sì kù díẹ̀ káàtó. Ó ní kàkà bẹ́ẹ̀ níṣe ni ààrẹ tún di ẹrù ẹ̀bi lé àwọn tí wọ́n gbé ìgbésẹ̀ náà àti àwọn tí wọ́n fẹ́ ran àwọn ènìyàn lọ́wọ́. Ó ní gbogbo eléyìí kó lè mú ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè Nàìjíríà torí wípé ìṣèjọba tó wà lóde tinú mi ni òun ṣe ó ń bá wọn jà. Fún ìdí èyí ẹ jẹ́ kí ààrẹ náà kó gbéra láti olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá pẹ̀lú ọkọ̀ láìṣe bàálù kó wá rìn wá sí ìpínlẹ̀ Èkó. Tó bá wá dé ìpínlẹ̀ Èkó ẹ jẹ́ kó wọnú ọjà lọ kó gbóhùn látọ̀dọ̀ àwọn ìyálájẹ́ àti bàbá lọ́jà. Ó ní tó bá tún ṣe lè tán ẹ jẹ́ kó kúrò kó wọnú àdúgbò tó bá wù lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Yóò gbọ́ oríṣiríṣi nǹkan tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń sọ nípa ètò ìṣèjọba rẹ̀ bó bá sọ wípé ìjọba náà ó dáa jùlọ. Ó yá ká kúrò lágbọn òṣèlú báyìí. Ikọ̀ àwọn agbésùmọ̀mí tí ìgbàgbọ́ wà wípé wọ́n jẹ́ Lakurawa ó ní wọ́n ti ṣekú pa ọlọ́pàá 3 ní ìpínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí Zagazola Makama bó ṣe fi sójú òpó ayélujára X rẹ̀ nínú ètò ti sọ di mímọ̀ wípé ní agbègbè tán pè ní Gomki ní Yelowu Dọ̀sọ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé ní ọjọ́ 23 nínú oṣù tá a wà yìí. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ wípé ìròyìn tó tẹ àwọn náà lọ́wọ́ ó ní wípé ìgbàgbọ́ wà páwọn agbésùmọ̀mí ikọ̀ Lakurawa ó náà ṣe ìkọlù sí àwọn agbófinró náà mọ́júmọ́ ọjọ́ yìí tí wọ́n sì ṣekú pa agbófinró 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ní agbègbè tí ó mẹ́nubà yìí. Ayé ò tún máa fún wa ní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lórí rẹ̀ tí ó bá ti ń tẹ̀ wá lọ́wọ́. Bákan náà ni kò dín ní ènìyàn 7 tí àwọn ọmọlẹ́yìn Bello Turji tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jí gbé wọnú igbó báyìí ní ìpínlẹ̀ Sokoto ní agbègbè tán pè ní Sabon ní tí ń ṣe Chingofu ní ìpínlẹ̀ Sokoto ọ̀hún. Ó ní wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ọmọlẹ́yìn Bello Turji náà ṣe ìkọlù sí àwọn ọkọ̀ tí ń kọjá lọ lójú òpópónà tí wọ́n sì dá àwọn ènìyàn náà dúró nínú ọkọ̀ wọn tán torí ẹ̀ tí wọ́n kó wọn wọ inú igbó lọ. Lásìkò tá a fi ń kó ìròyìn jọ wọ́n sọ di mímọ̀ wípé àwọn ènìyàn 7 nínú ìta tirẹ̀ tó wakọ̀ àti ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin náà wà nínú ọkọ̀ ọ̀hún tí àwọn ọmọlẹ́yìn Bello Turji tán ti kó wọ inú igbó sá lọ báyìí. Títí dà àkókò tá a fi ń kó ìròyìn jọ a kò tí ì rí ìpè kankan gbọ́ láti ọ̀dọ̀ àwọn agbésùmọ̀mí ọ̀hún bóyá wọ́n fẹ́ béèrè fún owó àbí ohunkóhun láti fi lè tú àwọn ènìyàn náà sílẹ̀. Títí di àsìkò yìí a yóò fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ bí ìròyìn bá tún ti ń jáde lórí àwọn ènìyàn náà. Lẹ́yìn táwọn ajínigbé gba owó ìtúsílẹ̀ tán lọ́wọ́ àwọn òbí ọmọ ọdún 10 kan ní ṣe náà tún ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ ọ̀hún ní ìpínlẹ̀ Plateau. Ọmọ ọdún 10 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Tasiu Abdullahi ó ní ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbẹ̀mí ní ẹnu rẹ̀ báyìí tí wọ́n gbé ní agbègbè Rikos ìjọba ìbílẹ̀ Àríwá Jos ní ìpínlẹ̀ Plateau. Gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ọmọdékùnrin ọ̀hún èyí tí ó pe orúkọ tiẹ̀ ní Aliyu Muhammed ó sọ di mọ̀ pé ní ọjọ́ 16 nínú oṣù kejìlá tó fẹ́ tẹnubodò yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ ní iwájú ilé àwọn ọmọ òun gan-an. Ó náà ni wọ́n ti jí gbé nígbà tí wọ́n sì gbé wọnú igbó sá lọ. Wọ́n béèrè lẹ́yìn ọjọ́ 5 wọ́n pe àwọn mọ̀lẹ́bí ọmọ náà wípé kí wọ́n tọ́jú $50,000 $50,000 gẹ́gẹ́ bí owó oúnjẹ tí ọmọ náà tó ti ń jẹ ní àkàtà wọn. Lẹ́yìn yún ẹ wá lọ tọ́jú $1 million $1 million gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ọmọ ọ̀hún. Ó ní wọ́n gbìyànjú wọ́n ná owó náà lọ sọ́tún wọ́n ná lọ sósì nínú èyí tí wọ́n fi ẹnu kò sí $300,000 gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Ṣùgbọ́n wọ́n tún sọ di mímọ̀ wípé àwọn òbí ọmọ ọ̀hún ó ní wọn kò rí $300,000 náà kó kalẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tí wọ́n sì kọ́kọ́ san owó tó jẹ́ $150,000 lẹ́yìn tí wọ́n sanwó yìí bí ọjọ́ kejì ó ní wọ́n di ọmọ náà sínú àpò tí wọ́n sì wá jù sí ẹ̀yìnkùlé wọn. Àwọn ará àdúgbò náà kẹ́fín rẹ̀ tí wọ́n sì lọ tú inú àpò náà náà di wípé ọmọ ọdún 10 Tasiu Abdullahi ó ní àwọn agbésùmọ̀mí ọ̀hún ó ní wọ́n ti dẹ́mi rẹ̀ légbodò nínú èyí tí ìpọ́n tó ń jáde ní ẹnu àti imú rẹ̀ lásìkò tí wọ́n di nínú àpò yìí. Wàyí o Muhammadu Aliyu ó sọ dúnmọ̀ pé wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn ènìyàn 2 kan èyí tí wọ́n jẹ́ afurasí táwọn nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún.
It was on Monday around 3 a.m. that we received a call that we received a call that our child Tasio Abdullahi is kidnapped. So after we received that call, we wait, and then later we received a message telling us that we should send 50,000 naira for feeding, and tomorrow, that's on Tuesday, we should send 150,000 naira by 10 a.m. and then later on, when we are ready to go and pick our child, we should go and deliver 1 million naira to them. Orí kó dírẹ́bà kan yọ lọ́wọ́ ikú òjijì ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn tẹ́kọ̀ rẹ̀ tó paná sójú orin rélùwé ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bá ṣe ń wo fídíò náà ní ojú mọ́ọ̀máwòrán ní agbègbè tí wọ́n pè ní Ìjòfàgbà ní ìpínlẹ̀ Èkó, ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí ọkọ̀ tó kó ìrẹsì bó ṣe ṣe bẹ́ẹ̀ takú sí ojú irin lásìkò tí ọkọ̀ rélùwé tó ń bọ̀ níṣẹ́ náà rí àwọn ènìyàn tí wọ́n ti ń fún ọkọ̀ rélùwé náà lọ́wọ́ wípé kó ṣe sùúrù, ṣùgbọ́n tó jẹ́ pé ìjánu ọkọ̀ rélùwé náà ó ní kò múnádóko dáadáa àfi ìgbà tó kọlu ọkọ̀ mọ́tò ọ̀hún tó paná sí ojú rélùwé náà. Kò sí àkọsílẹ̀ pé ẹnikẹ́ni ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ nítorí bí ọkọ̀ rélùwé náà bí ó ti ṣe ń bọ̀ báyìí, oníkúlùkù tó wà lára ọkọ̀ ọ̀hún náà ti ṣe bẹ́ẹ̀ náà ti júbà ìhòòrò tó ń kálukú sì ti bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀. Ọkọ̀ nìkan náà ló fara gbá ìṣẹ̀lẹ̀ náà. Ní ìpínlẹ̀ Èkó náà ni mo sì wà báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà rí ọmọ ọdún méjì kan èyí tán pàtì sórí àkìtàn ní ìpínlẹ̀ ọ̀hún. Ní agbègbè Ìgànmú ní ìpínlẹ̀ Èkó, oní Benjamin Hundeyin sọ di mímọ̀, ìyún alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tó sọ di mímọ̀ wípé àwọn ti rí ọmọ ọdún méjì kan tí wọn kò mọ orúkọ rẹ̀ tí wọ́n pàtì sí orí àkìtàn mọ́júmọ́ ọjọ́ Ajé tí ń ṣe Monday, nígbà tí Benjamin Hundeyin tí yóò máa ṣe àlàyé ọ̀rọ̀ náà. Ó sọ di mímọ̀ wípé àwọn aláàánú Samaria kan ó ní wọ́n rí ọmọ ọ̀hún tí wọ́n sì gbé lọ sí ilé iṣẹ́ àwọn agbófinró níbi tí wọ́n ti kéde wípé ẹni tó bá mọ ọmọ náà rí àbí mọ̀lẹ́bí rẹ̀ kí wọ́n kété kẹ́gbàjarè kí wọ́n wá gba ọmọ náà sílẹ̀. Ọmọ wa kò ní sọnù, bẹ́ẹ̀ làwa náà àní ṣe bẹ́ẹ̀ sọmọ nù. Ebi wọn ní bí ẹrú bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ti pẹ́ nílé a máa ṣépè alájọbí. Àwọn Fúlàní darandaran kan ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń jà sí ilẹ̀ báyìí ní ìpínlẹ̀ Jigawa, nínú èyí tí ọ̀rọ̀ ti di ariwo. Ní ìjọba ìbílẹ̀ Kahugama tí ń ṣe ìpínlẹ̀ Jigawa ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe di mímọ̀ nínú fọ́nrán kan tó ń jà rìn káàkiri orí ayélujára nígbà tí àwọn àgbẹ̀ tó ń gbin ìrẹsì àtàwọn Fúlàní darandaran tí wọ́n kojú ọ̀rọ̀ síra wọn tó kúlùkù sì ń lérí wípé ilẹ̀ bàbá mi ní ìjọba náà ló sì fún àwa náà nílẹ̀. Nínú àlàyé ẹni tó jẹ́ alágẹgbẹ́ Miyetti Allah Kauta Ore Fulani Social Cultural yún Umaru Kabiru èyí tó bá àwọn oníròyìn sọ, ó sọ dímọ̀ wípé àwọn ní ilẹ̀ náà láti ayé babalá bàbá àwọn, ibẹ̀ làwọn sì ti ń jẹ̀ sí láti ọjọ́ tó ti pẹ́. Ṣùgbọ́n nígbà tí àwọn tí wọ́n jẹ́ ọlọ́gbìn ìrẹsì táwọn náà yóò sọ̀rọ̀, wọn ní ìjọba àná ní ìpínlẹ̀ Jigawa òun ló yọ̀ǹda ilẹ̀ náà fáwọn láti fi máa dáko ìrẹsì. Nígbà tẹ́ni tó wá jẹ́ Salisu Abdullahi, akọ̀wé fún ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ àwọn àgbẹ̀ àti Fúlàní darandaran ti ìpínlẹ̀ Jigawa, nígbà tí yóò máa fi ohùn léde, ó sọ di mímọ̀ wípé kí àwọn méjèèjì àti àgbẹ̀ àti àwọn Fúlàní kí wọ́n sì dáwọ́ iṣẹ́ dúró lórí ilẹ̀ náà àfi tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún tó bá tó sọ̀rọ̀ ó ní. Ṣùgbọ́n níṣe ni Umaru Kabiru, alága àwọn Miyetti Allah náà, ó ní kíjọba yá tètè sọ ohun tó tọ́ àti ohun tó yẹ ni, torí wípé ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí ó lè bí ogun àti wàhálà lọ́pọ̀lọpọ̀ àwọn agbègbè. Onírú wàhálà bẹ́ẹ̀ ti bẹ́ sílẹ̀, ṣùgbọ́n àwọn sì ń dúró de èsì ìjọba kó tó di páwọn náà àwọn yóò yọ ọwọ́ akin jáde lórí ọ̀rọ̀ ilẹ̀ ọ̀hún, torí páwọn làwọn ní ilẹ̀ náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyìn náà ni àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tá tún padà máa fún ní ìròyìn míì, ẹ má gbàgbé tẹ́ ẹ bá subscribe ẹ tètè bá wa ṣe, tẹ́ bá sì ti ṣe tẹ notification yín tó bá ti ń balẹ̀ báyìí yóò lè máa dojú mọ́ báwo náà tètè ìgbọ̀nyìn náà ni. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú pọ̀pọ̀ sísìn ọdún Kérésìmesì, àsìkò múra sílẹ̀ ọdún tuntun, ọdún ńlá. Elédùmarè yóò jẹ́ kí ó bá wa láyé àti láàyè tó wù wá lágbára lọ́wọ́ Elédùmarè. Ìkànnì Arólé Bàbá 1010 TV ń kí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi wípé a kú pọ̀pọ̀ sísìn ọdún Kérésìmesì o. Ó dàbọ̀.